nǹkan ẹyọ kan tí mo rí kí tèmi Tope sí ni pé fọfọrọ ara ẹ̀ pamọ́ bí nǹkan ṣe ń lọ ó ń sọ fáwọn tó yẹ kó sọ fún bí bẹ́ẹ̀ kọ́ bàbá sí ráṣírí ikú ẹ̀ torí ọ̀rẹ́ wa tọ́jọ́ kọ ẹ̀ tó lálàyé tó ń ṣe Nàìjíríà tá a wà yìí irọ́ ti pọ̀ jù ṣé ẹ mọ̀ pé lẹ́jọ́ sadínúwe òṣìṣẹ́ lẹ́jọ́ tí ó rojú ẹ̀bí mọ́ra rẹ̀ kí wọ́n tó pa ju òkú ẹ̀ sílẹ̀ láti inú mọ́tò gbogbo ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ sí ló ti ń sẹ́ndí voice note sọ́rẹ́ rẹ̀ àwọn kan ní ọkọ ẹ̀ ló pa ọkọ jáde ó lóun kọ́ lóun pa kò sẹ́ni tó jẹ́ fọ̀bẹ tó nù jẹ́sù òkú ni máa ń jẹ̀bi láwọn ibì kan social media ló jẹ́ ká mọ̀ wípé òkú yìí jẹ̀bi lọ́pọ̀lọpọ̀ ọgbà ikú lòpin ẹ̀dá ikú lòpin ohun gbogbo àwáyé ikú ò sí gbogbo aládágbádá kú ọ̀run ó sì mọ́ kánjú mọ́ gbogbo àlà ń bọ̀ gbogbo létà tí kí wọ́n kú ewu ọmọ ọpẹ́ ni ọ̀yá ni á kí wọ́n kú délé ń bẹ̀ tèmi Tope Osoba kọ́lọ́hún ó dẹlẹ̀ fún èèyàn rẹ̀ akọni lọ láàrin àwọn òṣèré orí ìtàgé àkàndọ̀rọ̀ Awíkonko ló kọ́ mi Àjàó àrò ni mi Awíkonko asọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n baba ńlá baba ọlọ́rọ̀ ó ṣe òkè gbogbo ọmọ kó tó jíire bí ńlẹ́ lóko lódò lẹ́yìn odi ikú ò ní pa wá láì tọ́jọ́ ikú ìpẹta lójú ran àìsàn ò ní ṣe wá lọ́jọ́ ọ̀rẹ́ àṣekúpani ẹbí àṣekúpani ọlọ́run ò ní yàn wọ́n ti wá Tope Osoba ló dágbére fáyé bí bá ṣèṣẹ̀lẹ̀ tọ́sẹ̀ ọ̀pọ̀ nínú wa ò mọ̀ wípé nǹkan ń ṣẹlẹ̀ níjù tára lé ọ̀gbọ́ ọlọ́run ló fi social media kẹwàá ikú ìbá pa wọn kan àbá ti mọ ọ̀nà tí kú wọn gbà wá kí ló fún mi ní interest láti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí àkọ́kọ́ ni pé ràwọ̀ lọ́wọ́ ọ̀kùn ògúnná lọ wọ mi gẹ́gẹ́ bí ìtàn tí Tope sọ fúnra lára ẹ̀ kò níyá kò ní bàbá kò sí ẹ̀gbọ́n kò sí àbúrò ó nìkan sọ náà ni wọ́n bí òun náà ò tún wá bímọ rí pé kò bímọ kọ́ ní ìṣòro ayé ẹ̀ kò pẹ́ tó ló ń discover wípé òun ní àìsàn jẹjẹrẹ ọyàn ó kọ́kọ́ bá tù pẹ̀lú eléyìí fásìkò díẹ̀ wọn mọ̀ bóyá ká gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ká lè establish ẹ̀ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ó tún wá ń kojú ìṣòro àìrọ́mọbí I said it pé African mentality ni pé gbogbo ẹni ó wá sáyé ló gbọ́dọ̀ bímọ no ẹlòmíì ò bímọ ó bí àlàáfíà mo máa ń sọ fáwọn èèyàn wípé àwọn nǹkan tágbára wa ká ní ká jìjàgùdù lé lórí ní ká lo ipá wa lé lórí àwọn nǹkan kan ń bẹ tágbára wa ọ̀ká agbára èmi àtẹ̀yìn ọ̀ká ọmọ bíbí bọ́lọ̀ ń bá sáámi sí ni kò ságbára ẹni tó ká bèjì kò yí ṣe pé ó níbẹ̀ yẹn ṣe bóbìnrin ẹni sùn tí ó fi bí bèjì kò ságbára ẹni tó ká ọkùnrin bí mo ṣe ṣe yìí o ọkùnrin ló máa jẹ́ o kò sí nínú wa kò sí agbára ẹni tó ká ìwòsàn ikú bá dé so kí lágbára wa ká òun náà nípò olóúnjẹ ńlé ó sì mọ̀ pé láì tanná sí gáàsì láì gbómi léná tàbí láì gbé tó fẹ́ jẹ léná ó lè jẹ́ bọ́ bá ń wo onírìn bí ọ̀pá ọkú agbára ekele yun o lẹ́sẹ̀ láti fi rìn débi tó ti fẹ́ ra nǹkan ṣùgbọ́n òkú ò nílé agbára rẹ̀ kele yun ká ní gbogbo èèyàn ló ń ronú bí òyìnbó ẹ ń bá bímọ déédéé ẹni tí ò bímọ déédéé torí pé ẹni tó bímọ ọmọ ni ó sin ẹni tí ò bí okú rẹ̀ ò ní gbé títì ẹlòmíì gan máa bímọ wàhálà ọmọ náà ni ó padà pa wàhálà ọmọ ni ò ní jí ó nísinmi ẹni tó bí ń rojọ́ ẹni tí ò bí ń rojọ́ ẹlòmíì bá ti dé police station rí ọmọ ni ọ̀pọ̀ ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n torí ọmọ lọ́jẹ́ wọn ó débẹ̀ lọ sí correctional center àwọn òbí kan ń pààrà bẹ̀ bí ikú kéré wọn lọ ń gbé jíjẹ mímu fọ́mọ wọn tí ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n bí wọn ò bá bí wọn ò ní dààmú bẹ́ẹ̀. so tèmi Tope òfurẹ nífọ̀kànbalẹ̀ lórí eléyìí ọlọ́kọ wàhálà ń ṣẹlẹ̀ láàrin òun àtọkọ ẹ̀ nǹkan ẹyọ kan tí mo rí kí tèmi Tope sí ni pé fọfọrọ ara ẹ̀ pamọ́ bí nǹkan ṣe ń lọ ó ń sọ fáwọn tó yẹ kó sọ fún bí bẹ́ẹ̀ kọ́ bàbá sí ráṣírí ikú ẹ̀ torí ọ̀rẹ́ wa tọ́jọ́ kọ ẹ̀ tó lálàyé tó ń ṣe ṣé ẹ mọ̀ pé lẹ́jọ́ sadínúwe òṣìṣẹ́ lẹ́jọ́ tí ó rojú ẹ̀bí mọ́ra rẹ̀ kò sẹ́ni tó jẹ́ fọ̀bẹ tó nù jẹ́sù òkú ni máa ń jẹ̀bi láwọn ibì kan social media ló jẹ́ ká mọ̀ wípé òkú yìí jẹ̀bi lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹran ti bá mi ṣe tí wọ́n fipá bá lò nínú móòlù ẹ̀ nínú BRT lọ́jọ́sí kí wọ́n tó pa ju òkú ẹ̀ sílẹ̀ láti inú mọ́tò gbogbo ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ sí ló ti ń sẹ́ndí voice note sọ́rẹ́ rẹ̀ nọ́mbà BRT tọ́wọ̀ ó ti sẹ́ndí ẹ̀ sọ́rẹ́ rẹ̀ already ṣẹ́ gbàgbé ní fún wọn fi arrest BRT driver yẹn láàárọ̀ ọjọ́ kejì ṣẹ́ fọ́lù kéèsì yẹn wọ́n ti dájọ́ ikú àtẹ̀wọ̀n gbére fún driver BRT ọ̀hún tí Tope Osoba ẹjá sọ̀rọ̀ nísànsán òṣèré orí ìtàgé ni tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbà wò bọ̀ ṣùgbọ́n mo máa ń sọ̀rọ̀ kan pé majority ẹ̀yin tẹ́ ń wò wá bóyá wà broadcaster o akéwì o comedian o actor àti actress lọ́kàn yín ẹ máa ń fọkàn sí pé torí pa dẹ́rìn pòṣónú torí pa ń sọ̀rọ̀ nípa àṣòro ó túmọ̀ sí pàwọ́ gangan ò ní ṣòro irọ́ ni o majority wa ní ṣòro ju ẹ̀yin tá à ń bá sọ̀rọ̀ gan lọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí iṣẹ́ tiwa ṣe jẹ mọ́ òun ni pé á gbé ìṣòro tiwa sí ẹ̀gbẹ́ kan láti wá nu omijé tiyín nù kúrò á gbé ìṣòro tiwa sẹ́gbẹ́ kan láti wá fẹ́ yín ní information tẹ́ ní tí yóò tún lé ayé yín ṣe edu tell people ethic journalism ó sọ fún wa pé kọ́lọ̀ mọ́jàrí o bọ́ọ̀mù èèyàn bá kú tó sì níròyìn láti kà fi ọmọ tó kú sílẹ̀ rí kàròyìn kó padà wá àti rọ́gà wa kan tó ṣe bẹ́ẹ̀ lábẹ́òkúta ó kọ́kọ́ lọ kàròyìn ìgbà tó parí ìròyìn ló tó sọ wípé òun pàdánù ọmọ mélòó ni wa ló lè ṣe. so ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin wa nínú ọkùnrin wa ilé wọn ò tò wọ́n sì máa ṣètò wọn ó pè ní ìdílé aláyọ̀ kò dẹ̀ sáyọ̀ nù ìdílé tiwọn gangan àwọn gangan ò ní ìdílé aláyọ̀ ọ̀hún. so oríṣiríṣi nǹkan tí kálukú wa ń là kọjá lábẹ́lẹ̀ social media ló jẹ́ ká lè máa express ara wa ká lè máa sọ síta díẹ̀díẹ̀ nítorí bá wa sọ síta lọ kẹ́ máa fi fúyẹ́ lóòótọ́ làwọn èèyàn kan máa sọ pé gbogbo nǹkan kọ́ ló yẹ social media onígbàjámọ̀ ọba súlè
nígbà tọ́rọ̀ kúnnú ẹ̀ níjọ́ tó fẹ́ gẹrun fún ọba Súlè lórí pé ó níwò lórí wọ́n dẹ̀ ti sọ fún pé ìjọ́ tó bá ti sọ fún èèyàn ìjọ́ náà ló kú kò sì ní sinmi kí ló ṣe ó rè gbẹ́lẹ̀ ó lọ sọ̀rọ̀ inú ẹ̀ fún ọba Súlè wo ó dẹ̀ bolẹ̀ padà orí ilé ọ̀hún ní ìbẹ́pẹ́ ti wù jáde ewé ìbẹ́pẹ́ ọ̀hún ẹ̀ka ewé ẹ̀ ń làwọn ọmọ kéékèèké gé ṣe é mọ́ pa àwọn fi fọn fèrè tán bá ti fi ẹnu tán fẹ́ fọn fèrè ọba Súlè wo ni fèrè ń wí ibi tí mo ń lọ rèé ó ní pé bàbá rẹ̀ ni fọ̀rọ̀ lọ ìbànújẹ́ a máa kọ́ni lọ́kàn bàbá rẹ̀ ni tú ọkàn ẹni fún ìbànújẹ́ a máa fúyẹ́ lọ́kàn ẹni torí bó jẹ́ gbólóhùn kan gbólóhùn méjì ẹni afọ̀rọ̀ lọ yóò ní ìmọ̀ràn tí yóò fi gbani yóò làkíyèsí tí ó pèèyàn sí Tèmítọ́pẹ́ Osoba very very unfortunate pàdánù arẹwà obìnrin bíi tiẹ̀. Now controversy ló wá wáyé lẹ́yìn ikú ẹ̀ àwọn kan ní ọkọ ẹ̀ ló pa ọkọ jáde ó lóun kọ́ lòun pa wọ́n nígbà tó ní àìsàn jẹjẹrẹ wọ́n dáwó fún lóòótọ́ Fọlúkẹ́ Dáramọ́lá ló bá pariwo síta ìgbà tó ń de mọ́ra owó tó ń fi ń ra oògùn ọ̀pọ̀ ju agbára òun lọ ta ló ń lè sọ fún tí ó bó ń gbé síta Fọlúkẹ́ Dáramọ́lá ló wá sórí ẹ̀mí òun ó ń pè òun sọ fún pé ó níṣòro báyìí o ṣùgbọ́n òun ọ̀fẹ́ kó bó ń gbójú òun síta wọ́n try ẹ̀ kò jẹ́ because Nàìjíríà ta wà yìí irọ́ ti pọ̀ jù àwọn èèyàn tí ó fowó lẹ̀ fẹ́ rí ẹni tí ẹ fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ ṣé nǹkan yẹn ń ṣe lóòótọ́ Fọlúkẹ́ ló wá sọ fún òun pé kò sọ́gbọ́n táwọn lè dá sí láì ní gbójú ẹ̀ síta nígbà tọ́nà mi ò sì sí bí n ta bá máa jẹ ọ̀bá sí n ta bá rí lẹ̀ lájẹ alternative jù kan gbójú ẹ̀ síta lọ àwọn èèyàn sì dáwó fún un nínú ọ̀rọ̀ tí mo gbọ́ gan Mike Adenuga fún ní check.